Adeola ti lé lọ́dún òwe ọmọ Àjàgbé lé lọ́dún òwà. Adeola dìde jó ọ̀yà Aṣáolú lé lọ́dún. Adeola ti lé lọ́dún òwe ọmọ Àjàgbé lé lọ́dún òwà. Adeola dìde jó ọ̀yà Aṣáolú lé lọ́dún. Aláṣẹ dìde jó ọ̀yà Aṣáolú lé lọ́dún. Adeola ọmọ Àjàgbé aya Aṣáolú ó yá gbéra ńlẹ̀ ó dìde. Bẹ́ẹ̀ mọ́ jí ire lópò ó lé kò kàn mí. Bá fẹ́rẹ̀ bòjó jí ire ní sàárẹ̀ kò ná mi ní nǹkan. Bádéọlá Àṣàbí bá ti jí ire àbùṣébùṣe ìjó ọpẹ́ ni mo wá bá ọjọ́. Olúbùkọ́lá ayọ̀ ọjọ́ ìbí ni mo wá bá ọyọ̀. Ó yá gbéra ojíjú ọpẹ́ sọ́ba tó sọ ọ láti pín ní sídòní. Adeola Àṣàbí ọmọ ilé Àjàdí ló jẹ́ Ìbàdàn. Akọni làjàdí ló jẹ́ múlẹ̀ ti délé ṣolú ló jẹ́ Ìbàdàn. Akọni ni wọ́n ọmọ ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ àdìílẹ̀ dógún. Ìwọ lọ máa ṣíjú apọ́pìrí dàgbà ọfà sọ́fin, ìwọ lọ máa pọ̀ fún yọ̀ọ̀yọ̀ dàgbà ọfà alẹ̀. Ẹ̀ṣọ́ Ìkòyí tó bá fẹ́ yìnbọn fà wọ́n lójó onírú wọn. Ẹ̀ṣọ́ Ìkòyí tó fi wájú gbọ́fà gan ojú onírú wọn. Ojúlówó ọmọ ẹ̀kọ́ ẹ̀ṣọ́ Ìkòyí lé bàbá tó bí ọlọ́mọ. Àwọn tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ìgbọ̀nfà lójú ogun. Ìbàdàn nílé Olúyọ̀lé ní ọ́, ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí kẹ̀rí lójú ogun òwò ṣòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjàkadì. Láṣẹ Elédùmarè ò ní fọdún èyí ṣòpin. Àlékún owó, àlékún ire gbogbo, àlékún àlàáfíà ni a máa jẹ́ tiẹ̀ lọ́lá Elédùmarè. Ó yá gbéra ńlẹ̀ ó dìde jó, dandan ni kó lọ́dún ọmọdún ẹ̀ lọ́dún. Ọdún èyí bá ọ lálàáfíà ara, tàmọ́dún òní bá ọ nípò àìsàn. Olúbùkọ́lá Adélékè ni mò ń jẹ́, alákàsù èdè mo kí ọ lórúkọ gbogbo wa nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ media concept. Mo wí pé àṣeyí ṣàmọ́rí Fádéọlá ọmọ Àjàgbé aya Aṣáolú láṣẹ Elédùmarè. Adeola ti lé lọ́dún òwe ọmọ Àjàgbé lé lọ́dún òwà. Adeola dìde jó ọ̀yà Aṣáolú lé lọ́dún. Adeola ti lé lọ́dún òwe ọmọ Àjàgbé lé lọ́dún òwà. Adeola dìde jó ọ̀yà Aṣáolú lé lọ́dún. Aláṣẹ dìde jó ọ̀yà Aṣáolú lé lọ́dún.